ẹni tí NDLEA ń dọdẹ fọ́jọ́ pípẹ́ wọ́n gbaga pẹ̀lú òògùn olóró tó tó bílíọ̀nù 5 náírà, ìwọ̀n òògùn olóró cocaine tó tó 23.50 kg, tí owó tí wọ́n lè tà á sí tó bílíọ̀nù 5 náírà ní àjọ tó ń gbógun ti gbígbé òògùn olóró lórílẹ̀‐èdè yìí NDLEA kéde pé àwọn bá ní yàrá àwọn ọmọ afurasí kan Sódùnkẹ́ Símbì àti Yétúndé ní ìpínlẹ̀ Èkó. Àná ọjọ́ Àìkú ni àjọ NDLEA kéde bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde tí agbẹnusọ wọn Fẹ́mi Babáfẹ́mi fi síta. NDLEA ni ó ti pé 20 oṣù táwọn ti ń dọdẹ Símbì tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ tọkọtaya oníṣòwò òògùn olóró kan Bọ́láńlé Lukman Dáúdà àti Ọláyínká Tọ̀yíbàt Dáúdà. Àjọ náà sọ pé ìpínlẹ̀ Èkó àti Ògùn ni ọwọ́ ti bá tọkọtaya náà pẹ̀lú òògùn olóró oníbílíọ̀nù náírà rẹpẹtẹ tí wọ́n fẹ́ gbé kọjá lọ sí orílẹ̀-èdè Ghana. Ọjọ́ 25 oṣù karùn-ún ọdún 2024 ni NDLEA mú wọn bí wọ́n ṣe sọ, ṣùgbọ́n bí wọ́n ṣe mú wọn kò dí Símbì lọ́wọ́ láti máa tẹ̀síwájú ní tiẹ̀. NDLEA sọ pé níṣe lọ́kàn farapamọ́ láti oṣù karùn-ún ọdún 2024 ṣùgbọ́n ó ń bá iṣẹ́ lọ lábẹ́nú. Àtẹ̀jáde àjọ NDLEA ṣàlàyé pé lẹ́yìn tí ọwọ́ ti bá tọkọtaya tó léwájú ikọ̀ ológun olóró náà, àfojúsùn àwọn ni láti mú gbogbo ọmọ ẹgbẹ́ wọn pátá. Èyí ni wọ́n ló fà á tí wọ́n fi dọdẹ Símbì bó tilẹ̀ jẹ́ pé ó pẹ́ kọ́wọ́ òfin tó bà nígbà tí a pinnu láti gbọ́n gbogbo ikọ̀ olóògùn olóró náà yẹ́bẹ́yẹ́bẹ́. Àwọn òṣìṣẹ́ NDLEA tẹ̀síwájú nínú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọn lórí àwọn tó ń gbé oògùn náà láti ẹnu ibodè ìlú kan sí ìkejì. Èyí ni wọ́n ṣe títí tí ọwọ́ fi bá Sódùnkẹ́ Yétúndé Símbì ẹni ọdún 29 olóbó ta wá pé ọ̀kan gbòógì lára àwọn ikọ̀ náà ni adọdẹ rẹ̀ dé ilé rẹ̀ lójúlé 21 òpópónà Ọ̀nàsànyà Sùúrùlérè nílùú Èkó, ìyẹn lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 9 oṣù kejìlá ọdún 2025. Agbẹnusọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ló ṣàlàyé bẹ́ẹ̀. NDLEA ní nígbà tí àwọn tú ilé Símbì àti yẹ́bẹ́yẹ́bẹ́ ni àwọn rí oògùn olóró cocaine tó dì kalẹ̀ sínú àpamọ́wọ́ aláwọ̀ dúdú tó sì gbé sínú yàrá tí àwọn ọmọ rẹ̀ ń sùn. Ó jẹ́wọ́ fún wa pé òun lòun ni oògùn olóró náà, èyí tí iye rẹ̀ ju bílíọ̀nù 5 náírà lọ. Bí wọ́n bá tà á, Afurasí náà àti ẹrù òfin tó ń tà sì ti wà ní àhámọ́ bí NDLEA ṣe fìdí rẹ̀ múlẹ̀. Ìròyìn yàjíyàjẹ́ fún ti àkókò ipò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìkànnì jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.